ìmáàmù àgbà ìlọrin wọ káàlẹ̀ sùn inú yàrá ìgbàlejò rẹ̀ ni wọ́n sin ín sí. níṣẹ́ ni àwọn èèyàn lọ ṣalalu bí iyanrìn etí òkun lásìkò ìsìnkú ìmáàmù àgbà ìlú ìlọrin sheikh muhammad basiru sọlẹ̀ tó jáde láyé lọ́jọ́ ajé tí wọ́n sì sin òkú rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun lágbègbè gbèjìlá nílùú ìlọrin. ohun tó jẹ́ ìyàlẹ́nu nínú ìsìnkú náà ni pé inú yàrá ìgbàlejò ìmáàmù àgbà ìlọrin náà ni wọ́n sin òkú rẹ̀ sí. láàrin ọ̀gọ̀ọ̀rọ̀ èrò ni wọ́n ti gbé òkú ìmáàmù basiru wọnú ilẹ̀ tó wà ní ilé kéwu rẹ̀ muhammadu sọ́ọ̀lì islamic center ẹgbẹ̀jìlá ìlọrin wọ́n sì sí sínú yàrá ìgbàlejò rẹ̀. ṣáájú ni ọ̀pọ̀ èèyàn ti péjú sí ààfin emir ìlọrin ìyẹn alhaji ibrahim solugambari láti ṣe àdúrà ìkẹyìn àti láti kírun sí òkú lára. ìmáàmù mọ̀lẹ́ ìlú ìlọrin sheikh abdullahi abdulmajid ló darí àdúrà ìsìnkú náà. bí ètò ìsìnkú náà ṣe wáyé rèé o. ní nǹkan bíi aago 12 ọ̀sán ni wọ́n fi ilẹ̀ bo ìmáàmù basiru láṣìírí. lẹ́yìn náà làwọn èèyàn sì wá sí etí ìbòjì rẹ̀ láti tọrọ àforíjì fún un. ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí ló kírun sí ìmáàmù tó di olóògbé náà lára ní ààfin emir ìlọrin níbi tí èrò pọ̀ dé níbi ìsìnkú yìí. níṣẹ́ ni àwọn agbófinró gan tiraka kí wọ́n tó rí àwọn èèyàn náà darí o. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù ìlọrin láti ìlú èkó ọ̀fà àti àwọn ìlú míì ní nàìjíríà ló péjú pésẹ̀ láti ṣẹ̀yẹ ìkẹyìn fún ìmáàmù basir. lára wọn ni mufti ìlú ìlọrin sheikh farouk oníkejìpá, ìmáàmù àgbà tìlú ọ̀fà sheikh muhyiddin salman, ìmáàmù mọ̀lẹ́ sheikh abdulhamid abdullahi, ìmáàmù gàmbàrí alimam sulaiman abdulaziz tó fi mọ́ àwọn balógun àti àwọn èèyàn pàtàkì nílùú ìlọrin àti ní nàìjíríà lápapọ̀. ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwú sí. ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 16 bàbá gbogbo.